A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, Ọlọ́run yóò gbàdúrà kó wá wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ti sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday, ọjọ́ kẹta nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ló oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nijiria, òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́hùn-ún wípé ìfọwọ́sowọ́pọ̀ òun ló lè mú ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà, wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n má ṣe gba ẹ̀sìn láàyè láti pín wọn níyà, nítorí wípé Ọlọ́run tá à ń ké pè yìí Ọlọ́run ọ̀kan ṣoṣo ni, ṣùgbọ́n léyìí tó yàtọ̀ nínú èdè tàbí ìpínlẹ̀ tóun ti ẹ̀yà tí oníkálukú wa ti wá o. Akpabio tó sọ̀rọ̀ náà lálẹ́ ọjọ́ Monday tí í ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹrin ọdún tí a wà yìí tó jẹ́ ọjọ́ àjíǹde Easter Monday, lásìkò tí àwọn mùsùlùmí tí wọ́n ṣènù ní ìrọ̀lẹ́. Níbẹ̀ ni Akpabio àtòun àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni wọ́n jọ darapọ̀ mọ́ àwọn mùsùlùmí láti ṣènù ní ìrọ̀lẹ́ ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí nínú àsìkò ìṣínú ọ̀hún tá a mọ̀ sí iftar. Níbẹ̀ ni Akpabio ló ti bẹ̀rẹ̀ sí ní kéde ìwà mímọ́ o tòun ti ọ̀rọ̀ Ọlọ́run sí etí gbọ́ àwọn akẹgbẹ́ rẹ̀, wípé lákọ̀ọ́kọ́ náà wípé ẹ̀sìn ò fàjà, bẹ́ẹ̀ sì ni kò yẹ kí ẹ̀sìn kó dá rògbòdìyàn sílẹ̀ tàbí háùháù láàrin àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Ó ní kí wọ́n ṣera wọn ní òṣùṣù ọwọ̀, òun ló lè mú wọn kẹ́sẹ̀ járí o. Bákan náà kí wọ́n ní ìgbàgbọ́ wípé Ọlọ́run tá à ń sìn Ọlọ́run àlàáfíà àti Ọlọ́run ìfẹ́ ni, ṣùgbọ́n tó yàtọ̀ nínú ohun tá a fi ń pè. Ó ní àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì, ó ní Ọlọ́run kan ṣoṣo náà ní gbogbo àjọ ń pè o. Àti ẹni tó wá láti ẹ̀yà Haúsá tàbí Yíbò tó ń ti èdè Yorùbá, ó ní Ọlọ́run kan náà ní gbogbo àjọ ń sìn. Nípa ìdí èyí, ó ní kí gbogbo wọn kí wọ́n jọ ṣera lóṣùṣù ọwọ̀, kí wọ́n má bàa gba èṣù láàyè kó má lè ráyè wọ àárín wọn. Bákan náà ló ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní Ọlọ́run kan ṣoṣo, kí wọ́n sì gbà á gbọ́, kí wọ́n sì ní ìfẹ́ ara wọn, kó má ṣe jẹ́ kí ẹ̀sìn kó dá wọn sí méjì tàbí kó pín wọn níyà ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Akpabio, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá sílẹ̀ tó ti ẹnu rẹ̀ jáde lásìkò tí wọ́n ṣìnù lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí. Lákòótán tó wá gbà ládùúrà fún àwọn kìrìsìtẹ́nì fún ọdún àjíǹde ọ̀hún tó wáyé, wípé wọn yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú ayọ̀ ọ̀hún àlàáfíà la ó fi gbégbé ayé ọ̀hún, àti pé orílẹ̀-èdè Nàìjíríà yóò so dídùn ọsàn fún gbogbo mùtúmùwà pátá. Ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́dún 2023, Ọmọyẹlé Sowore, òun mà ló ti ju àdó ọ̀rọ̀ kan sílẹ̀ fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n wo àwòkọ́ṣe ọ̀dọ́ kan eléyìí tó díje dupò ààrẹ ní orílẹ̀-èdè Senegal tó sì jáwé olúborí. Ààrẹ orílẹ̀-èdè Senegal tí wọ́n búra fún òun ni ẹni tó kéré jù báyìí lọ́jọ́ orí o nínú àwọn ààrẹ ní ilẹ̀ adúláwọ̀, tí í ṣe ẹni ọdún mẹ́rìnlélógójì eléyìí tó sì díje dupò ààrẹ tó wọlé sọ̀ọ́ sí ipò ààrẹ ní orílẹ̀-èdè náà. Ọmọyẹlé Sowore tó wòye ọ̀rọ̀ ọ̀hún wípé ká gbé padà bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, ó ní àánú ṣe òun látàrí wípé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí wọn kóra wọn ní ìjánu, bẹ́ẹ̀ sì ni wọn sápá kankan rárá o láti di ipò tó tóbi jù mú ní orílẹ̀-èdè Nàìjíríà, bí kò ṣe wípé kí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ tàbí gómìnà tá a mọ̀ sí PA. Òun nìkan ni àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí ni wọ́n jà fún.
òní tó bá jẹ́ pé wọ́n ní àfojúsùn rere tí wọ́n sì mọ̀ wípé lótìtọ́ àti lódodo ọ̀dọ́ òní ń lò gbọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ó yẹ kí àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí ká ti máa rí wọn ní ipò gómìnà tàbí ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n yàtọ̀ sí pé wọ́n jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì èyí tá a mọ̀ sí PA èyí tí wọ́n ní ìfẹ́ jù nínú rẹ̀ tó sì jẹ́ pé àwọn ipò yìí ipò ọ̀lẹ pọ́nbélé ni àti wípé àwọn olówó tó yàn wọ́n láti máa lò wọ́n gẹ́gẹ́ bí omi òjò tí wọ́n fi wọ́n sí ipò olùrànlọ́wọ́ yìí ẹ̀yẹ abánimọ̀ nǹkan tá a mọ̀ sí PA. Ó ní wọ́n ti fọwọ́ bo ògo ọ̀hún mọ́lẹ̀ ni láti lè má jẹ́ kó búyọ o. Ó ní bá a bá kóra ẹni níjànú, Sowore sọ wípé ó dá àwọn lójú bí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà bá tún fọwọ́sowọ́pọ̀ tí wọ́n ní àfojúsùn pẹ̀lú èròǹgbà wípé àwọn náà fẹ́ di ipò tó dáa mú. Ó ní báwo ni ọ̀bọ ṣe ṣe rí tìǹà kí ò ṣe. Ó ló dá àwọn lójú wípé wọn yóò dé ipò gíga. Kán wo ẹ̀kọ́ tí ń bẹ lára igi ọ̀pọ̀tọ́ orílẹ̀-èdè Senegal èyí tí ẹni ọdún 44 tóun náà di ààrẹ báyìí tó sì máa tukọ̀ orílẹ̀-èdè ọ̀hún. Ó ní bí wọ́n bá gbé wá sí orílẹ̀-èdè Nàìjíríà kí àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí náà kí wọ́n jára wọn kúrò lọ́wọ́ àwọn tí wọ́n mú wọn bí olùrànlọ́wọ́ pàtàkì káwọn náà di ipò tó dáa mú ló lè mú ọjọ́ ọ̀la rere bá ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Ọmọyẹlé Sowore bó ti taari ọ̀rọ̀ ọ̀hún léde lánàá ti ṣe ọjọ́ Ìṣẹ́gun lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó. Àwọn dókítà oníṣègùn òyìnbó tí wọ́n ń bẹ nílé ìwòsàn ìkọ́ni tó wà nílùú Ìbàdàn UCH ni wọ́n ti sọ̀rọ̀ bóde o wípé àwọn ò ní lè máa ṣiṣẹ́ alẹ́ mọ́. Wọ́n ní iṣẹ́ tí àwọn bá ti wọ̀ láti aago 7 òwúrọ̀ bí ó bá di aago 4 ìrọ̀lẹ́ àwọn yóò ká gárà àwọn máa lọ sílé ni. Wọ̀nyí ni ọ̀rọ̀ tó jẹyọ lẹ́yìn tí àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná o tí wọ́n já iná èyí tó ń bẹ nílé ìwòsàn ìkọ́ni ọ̀hún tí ń bẹ nílùú Ìbàdàn eyín UCH tí wọ́n já iná náà látàrí owó gọbọi kan èyí tí wọ́n ní ilé ìwòsàn náà ó jẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe tìlú Ìbàdàn lọ́hùn-ún. Owó ọ̀hún tán ni ó dín mílíọ̀nù 5 ní mílíọ̀nù lọ́nà 500 náírà 495 million naira èyí tí wọ́n ní ilé ìwòsàn UCH ó jẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná o èyí tó fà á kí àwọn dókítà náà kí àwọn náà sọ wípé títí di ìgbà tí àwọn olùṣàkóso ilé ìwòsàn náà tí wọn yóò fi ní àsọyépọ̀ pẹ̀lú iléeṣẹ́ mọ̀nàmọ́ná tí wọn yóò so náà mú padà àwọn ò ní lè ṣiṣẹ́ alẹ́ o nítorí pé iná ni wọn yóò máa fi ṣiṣẹ́ alẹ́ fún èyíkéyìí ẹni tí bá ń bẹ lẹ́nu iṣẹ́ alẹ́. Ẹni tó jẹ́ alukoro fún ilé ìwòsàn ìkọ́ni UCH ọ̀hún arábìnrin Fúnmiláyọ̀ Adétúyìbí èyí tóun náà fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn owó gọbọi kan ó ti wà nílẹ̀ kó tó di wípé àwọn tí wọ́n ń darí ìṣàkóso sáà lọ́wọ́ báyìí nílé ìwòsàn UCH kó tó di pé wọ́n bọ́ sí orí ipò náà. Ó ní láti ọdún 2019 nínú oṣù kẹta ọjọ́ kìíní ọdún ọ̀hún ni wọ́n bá gbèsè gọbọi èyí tó ń lọ bíi mílíọ̀nù 27 million naira kó tó di pé owó ọ̀hún ó gbémú kaka lọ sí òkè tó fi wọ 495 million naira báyìí. Ẹni tó tún wá jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ mọ̀nàmọ́ná nílùú Ìbàdàn òun náà fárígá o. Ó ní bí ilé ìwòsàn UCH bá kọ̀ tí wọn ò sanwó náà àwọn náà ní dá iná padà sílé ìwòsàn náà nítorí wípé gbèsè tí wọ́n jẹ ó ti kọjá nǹkan tí wọ́n lè mú mọ́ra nílé iṣẹ́ tiwọn. Látàrí ìròyìn kan èyí tó jáde nínú ọ̀sẹ̀ tá a wà yìí wípé arábìnrin kan eléyìí tó ní ìpèníjà ojú ṣùgbọ́n tí Ọlọ́run tó fi ìbejì làtìlanti méjì tá lọ́rẹ nílé ìwòsàn kan èyí tó wà ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ wípé lẹ́yìn tó bímọ ọ̀hún àti ọmọ àti ìyá tí àwọn méjèèjì tí wọ́n ń ta pọ́npọ́n tí wọ́n sì ń ṣe dáadáa o. Ní báyìí wọ́n ní gbèsè tí arábìnrin náà èyí tí orúkọ rẹ̀ jẹ́ Agnes Forty eléyìí tí wọ́n ní owó náà ń lọ bí èyí tó ti lé ní 1,100 náírà tí wọ́n ní wọ́n rí owó ọ̀hún san èyí tó fà á kí àwọn olùdarí ilé ìwòsàn náà kí wọ́n dá arábìnrin ọ̀hún dúró sínú ilé ìwòsàn títí di ìgbà tí wọ́n yóò fi rí owó ọ̀hún san. Ṣùgbọ́n lẹ́yìn tí ìròyìn
tó gbé ìròyìn arábìnrin ọ̀hún jáde. Ọ̀kan nínú àwọn alámòjútó ní ìpínlẹ̀ Èkó òun ló dìde sí ìrànlọ́wọ́ obìnrin náà láti san gbèsè wọn èyí tó kù. Owó ọ̀hún tó lọ 150,000 naira èyí tí wọ́n ní arábìnrin ìyá ìbejì èyí tó ní ìpèníjà ojú náà àtòun àti ọkọ rẹ̀ John wọ́n ní àǹfààní láti san èyí tó tó bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà ó lé 70,000 naira èyí tí wọ́n rí san nínú owó náà tí owó ọ̀hún sì kù 80,000 naira. Ní báyìí alámòjútó kan ní ìpínlẹ̀ Èkó èyí tó ní kí wọ́n forúkọ bòun láṣìírí ó ti san gbèsè ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà èyí tó kù 80,000 naira ó ti san báyìí. Lẹ́yìn tí wọ́n sanwó náà ni wọ́n ní ìyá ìbejì àtòun àti ọmọ tòun tí ọkọ rẹ̀ kí wọ́n máa lọ ilé wọn láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n arábìnrin èyí tó ní ìpèníjà ojú tí Ọlọ́run fi ìbejì ta lọ́rẹ yìí kò ṣàìdúpẹ́ lọ́wọ́ alákòóso èyí tí ọlọ́wọ́ alámòjútó ọ̀hún kọmíṣánná eléyìí tí Ọlọ́run lò láti fi san gbèsè náà. Ó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn èyí tó ṣùgbà rẹ̀ láti má wo ìpèníjà eléyìí tó ní ó ní inú òun dùn láti rírú àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù alámòjútó náà eléyìí tó jágìrì mọ́ ọ̀rọ̀ ọ̀hún tó san gbèsè náà. Ó ní inú òun dùn ayọ̀ òun kùn. Ó ní Ọlọ́run yóò bùkún gbogbo wọn gẹ́gẹ́ bí Agnes Forte eléyìí tó jẹ́ ìyábejì tó ní ìpèníjà ojú ọ̀hún bó ti dúpẹ́ lọ́wọ́ alámòjútó àti àwọn ènìyàn tí wọ́n ṣùgbà rẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọ́ ìtakasùfé kan tí í ṣe ọmọ ilẹ̀ yìí eyín Gabriel Amaye tí gbogbo èèyàn mọ̀ sí Tẹ̀ríjì òun mà ló ti sọ̀rọ̀ kan lórí ètò eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lásìkò tó ń fi èsì sí àwọn ìbéèrè kan. Níbẹ̀ ni Tẹ̀ríjì apako master ló ti sọ̀rọ̀ bóde wípé àwòkọ́ṣe òun nínú ìwà òun ni Ọlálọ́mí òkìkí Portable ọmọ Ọlálọ́mí ló ń wò láwòkọ́ṣe ó ní gbogbo bóun ṣe máa ń dára tóun máa ń ṣe ọwọ́ àti àwọn ìwà kan tóun máa ń wù olóhùn náà ni Portable ló ń wù. Ó ní ṣùgbọ́n nǹkan kan tó yàtọ̀ láàrin òun àti Portable èyí tí Portable kùnà láti mú nínú ìwà òun náà ni bóun ṣe máa ń kọ orin èyí tí Portable tiẹ̀ rí tí ó sì súnmọ́ ààlà kan nínú ìdá kan nínú ọgọ́rùn-ún eléyìí tóun fi máa ń kọ orin ó ní tá a bá yọ ìyàtọ̀ èyí tó ń bẹ láàrin orin tòun àti orin Portable ó ní gbogbo àwọn ìwà yòókù tó jẹ́ ìwà líle ìwà ìpáǹle òun ni Portable ló mú nínú ìwà òun gẹ́gẹ́ bí Tẹ̀ríjì apako master bó ti sọ̀rọ̀ òun. Bákan náà ló sọ̀rọ̀ láàrin ìjà tó wáyé láàrin òun àti ay.com lórí orin kan pásímíyọ́lọ́fẹ́ eléyìí tí wọ́n jọ kọ pọ̀ lọ́dún náà lọ́hùn-ún pẹ̀lú bó ṣe gbá ay.com létí. Ó ní lótìtọ́ àti lódodo lòun na ay.com nítorí pé kò tẹ̀lé àwọn àdéhùn tí ń bẹ láàrin wọn lọ́dún náà. Ó ní òun lòun gbé orin òun jáde òun lòun kópa tó jù nínú orin náà ṣùgbọ́n eléyìí tí ay.com fẹ́ máa gàba lé lórí tó sì jẹ́ wípé kò ní nǹkan kan eléyìí tó ṣe fún òun gẹ́gẹ́ bí oore lẹ́yìn tí wọ́n gbé orin ọ̀hún jáde ó ní ìdí rèé tó náà ṣe fi ara wọn sí ay.com gẹ́gẹ́ bí Tẹ̀ríjì apako master bó ti dáhùn sí àwọn ìbéèrè èyí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní láti gbọ́ tún ròyìn míì. Mo gbà ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá títí di ojúmọ́ ọ̀la ayọ̀ àti àlàáfíà ńlá fi pàdé. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.